Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tọ ọ̀dà ẹjẹ́ wọn á ṣe báyìí kó tó di pé màá béèrè àwọn ìbéèrè ẹgbẹ́ lòún kọ́ pa padà. ok. bàbá àgbàlá ẹgbẹ́ lòún kọ́ pa padà. ẹgbẹ́ dókítà Ọlámídé lórí ètò Ṣọ́wọ́ ń yá máa ní ṣóhùn òun gbọ́ ẹ bá mi àpàlà ló wí bẹ́ẹ̀. ojú tì í àgbàlá ọ̀dà ẹtún yá ṣe báyìí. ok. èmi ọkọrin ok. ẹ̀yin ó wà lùlù sí àwọn èèyàn máa wá jó ńlé kí wọ́n lè mọ̀ pé ẹ dá ń tọ́ dáadáa. ọba tó ṣohun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti nìyí tó. ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti nìyí tó. olúwa 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 wa orúkọ rẹ̀ ti nìyí tó. ó ti bá ní gbogbo ayé orúkọ rẹ̀ ti nìyí tó. ọba tó ní májẹ̀mú onílé ńlá èyí tó máa rìn jagunjagun. ẹ ṣètọ́jú onítẹ̀mí àtàtà Adébáyọ̀ ọ̀nà ńláyé rò ní tèmi. Adébáyọ̀ tí mo kọ́kọ́ rí sàmọ́dá gbọ́jọ́ gbogbo ẹ ṣètọ́jú síbì náà dúró ọ̀nà ńláyé rò ní tèmi. destiny sàmọ́dá gbọ́jọ́ gbọ́jọ́ àtàtà ọlọ́lá sàmọ́gbọ́sẹ̀ nìkan ìrọ̀rùn yìí la kì í mọ́ ẹ ṣètọ́jú fún mi láyọ̀ sọ ọ̀nà ńláyé rò ní tèmi bàbá. sàmọ́gbọ́sẹ̀ nìkan fún mi láyọ̀ tí mo wà lóde bóyá mo ṣe rọ́pẹ́ olórúkọ yìí ń kọ́ sàmọ́dá gbọ́jọ́ gbọ́jọ́. ọba tó ní gbogbo àgbáyé èyí tó fi máa rè jagunjagun ó yẹ ọba tó ń so ẹni kan ò lè ṣe àwọn orúkọ rẹ̀ ti nìyí tó. ọba tó ń so ẹni kan ò lè ṣe orúkọ rẹ̀ ti nìyí tó. yá bàbá àdúgbò ọjọ́ ìrẹ̀ ló yẹ láti gba òǹkọ ìrẹ̀ ló yẹ. Oya nítorí ibẹ̀ níta ọlọ́lá tí mo bá ròde lónìí you have done so much for me. Hey, I cannot tell you so níta na pékélé mo jíde máa bọ́ if I have 10,000 fans it still won't be enough. lélelélelélele. bá a bí ọkàlà. yes sir. lọ́wọ́ yín rọ̀ tó yìí. Ọlọ́run ni. ó lágbára Ọlọ́run ni. bẹ́ẹ̀ ni. yín máa sọ pé ìyàwó yín náà ṣọlọ́run ni ìyàwó yín náà. Ọlọ́run náà ni o. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.